Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. A dẹ̀ gbọ́dọ̀ jábọ̀ fún gbogbo ọmọ Yorùbá. Mo wá bẹ̀rẹ̀ sí ní búya yín. Ìyẹn lẹ́lẹ̀ ní Sunday Igboho ló rán mi iṣẹ́. Ìyẹn lẹ́lẹ̀ lóhun ló rán mi iṣẹ́. Ó dáa kí wọ́n fẹ́ wá bú yín sí kí wá nítò. Ẹ̀yin ọmọ ìlú Ìbàdàn, mo wá fún yín o. Ta lọ́lọ́run ti lọ fún Emir Ìlọrin dẹ̀ ni mo wá gbèjà, òun ló rán mi iṣẹ́. Ẹ mọ̀, it's a different case. Wọ́n á mọ̀ pé yes, ẹni tó rán mi iṣẹ́ nìyẹn. Ìjẹni tí mo wá gbé nìyẹn. Òun ló rán mi jáde. But eléyìí, nothing like that. Ìgbà tẹ́ halẹ̀ mọ́ tẹ́lẹ̀ tún fẹ́ wá kidnap ẹ torí ìran kidnapper nìyẹn. Ló pariwo pé tó ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ gbà mí o. Kódà ó pe bá mi Onírìṣà, ó pe Onírìṣà pé bá mi Onírìṣà inú ẹ gbà mí o. Ṣùgbọ́n torí ìjà ẹ̀sìn wèrè tẹ́ fẹ́ jà nítorí oró olóòlù tẹ́ ti ní sínú, òun lẹ ṣe lè mention orúkọ Olúbàdàn sọ̀rọ̀ ta lọ́lọ́run tó wà lẹ̀. Irọ́ dẹ̀ lẹ́pa ẹ ti fèlè. Páńpẹ́ tẹ dẹ́fà pàrọ̀ ni. Ẹyẹ gílítì ìyá yín ni ó mú. Bó bá ti wá f'Olúbàdàn máa wá fún ẹ. Máa wá fún ẹ. Irú ẹ̀kọ́ ló máa wá sórí f'Olúbàdàn tí màá wá sórí social media, máa rọ́ọ̀bù máìndì pẹ̀lú ẹ. Màá wá máa lábọ́támìtì, máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ bí ọmọlúwàbí àbó ṣí èrè ni. Ìyálà ìyá ẹ̀. O lè gbéná wojú bàbá tiwa àbí kó pé bàbá tiwa sọ̀rọ̀ tí ó kàn wọ́n lọ́wọ́ tí ó kàn wọ́n lẹ́sẹ̀. Wèrè ló bá yín ẹjọ́ wèrè lẹ́rò kiri. Ẹ má pe Olúbàdàn sórí ẹjọ́ wèrè. Ẹ má pe Olúbàdàn síbi ìranù òṣì orí burúkú tẹ̀ ń bá ká. Ẹ fọ Olúbàdàn sílẹ̀, let this baba be. Anything Olúbàdàn, wọ́n ṣépè fún yín ni. Nọ́màtì tó yẹ kí bàbá yẹn ṣe nígbà tó fẹ́ ṣọdún ìlú, òun ni bàbá yẹn ṣe gẹ́gẹ́ bí ọba ìlú. Wọ́n announce ọ̀tọ̀ lẹ́yìn àfà ìbọ́síta lẹ́bẹ̀rẹ̀ sí ní sunkún orí burúkú. Ọ̀tọ̀ lẹ́bẹ̀rẹ̀ sí ní ṣe bí olóbùkún kiri ìlú. Ta ló lọ́wọ́ tún tẹ̀ sí ayé lójú. Ó wọlé bá yín lálejò, ó kó bá sófin aláya bàbá ńlá kú yín. Ẹ tún pe Olúbàdàn, wọ́n ṣépè fún yín ni. Ṣebẹ́yìn ti di kówópọ̀ tó fi dóyà yín. Ẹ máa jẹyanjú ẹ̀. Àbí wọ́n ṣàlọ́ sọ oníkówópọ̀ ẹ̀ wà lọ́wọ́. Kówópọ̀ tó fi dóyà yín, ẹ ti dìímú, ẹ ti bù so lẹ́pọ̀. Ẹ fọ Olúbàdàn sílẹ̀. Ẹnu yín lẹ fi sọ, ẹ wá gbọ́, ẹ̀yin lẹ́lẹ́pọ̀ ẹ̀ wà lọ́wọ́ yín. Èmi kọ́ mo kúkú bá yín sọ bẹ́ẹ̀. Ó dóyà yín lẹ ṣe bù lẹ́pọ̀ so. Ṣókó tó fi dóyà wà ní, kò sí wàhálà. A máa tẹpọ̀ ifọ̀ ni, ìyẹn dẹ̀ ti lọ ní ẹjọ́ máa bára yín pò. Ẹ fọ Olúbàdàn sílẹ̀, ẹ jẹ́ kí bàbá oníbàbá sinmi. Bàbá kò dá sí ọ̀rọ̀ rádaràdá tẹ̀ bá dáadáa ní ta lọ lọ́hùn. Ó ti wà lọ́wọ́ wa báyìí. Kórópọ̀ rẹ̀ ń bẹ lọ́wọ́ wa. Bá a ti ń sọ̀rọ̀, bí n ṣe ń sọ̀rọ̀ yìí lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọ̀ntẹ́ nìkan ni kéèsì rẹ̀ ni. Next week Monday ni kéèsì rẹ̀. So ta lọ lọ́hùn is never a problem. Lórí pé ó ń ṣépèlé wa, ó ń bú wa yẹn. Ọ̀rọ̀ tiẹ̀ bíi tàwọn ọmọ kéékèèké tí mo ní wà lórí ìlànà. Mo sọ gbogbo àwọn tí wọ́n bá ní access sí Olúbàdàn kí wọ́n sọ fún Olúbàdàn tó ti kọlù rẹ̀ tó ọ̀dà. Ẹni tó bá ń gbélé gíláàsì kò gbọ́dọ̀ jókòó. Àní kọ̀ǹdọ̀ rẹ̀ tó bá ń bú ẹ̀mí àti tiwa, àwọn ò ní jáde. Àwọn náà fi kó kéré sí wa, ó jìnnà sí wa gan. Àmọ́ àwa láwọn tí ó ń yé irú rẹ̀ ká lè gbìyànjú jáde. Ẹ̀yin náà lọ bọ́ ọba àti tiwọn. Tó kí wọ́n tètè sọ fún Olúbàdàn. Tó bá ti fún ọlọ́ba rán níṣẹ́, ó tètè kọlù rẹ̀ tó ọ̀dà. Tó ọba rán níṣẹ́, wọ́n tètè pé wọ́n kọlù rẹ̀ tó ọ̀dà náà. Once again, he who lives in a glass house must not throw stone. Kò sọ́nà kankan tó Olúbàdàn gbà ju ẹ̀mí àti tiwa lọ. So tí ẹ káàárọ̀. Ó tó di pé ìgbẹ́jọ́ Berlin tó tako ìsìlámù tó di pé ìgbẹ́jọ́ yóò máa tẹ̀síwájú. A rí sọ̀rọ̀ ìwé ẹkùn àti pé Ìlọrin fẹ́ ìwé ẹkùn àbí wọn fẹ́ ìwé ẹkùn. Yóò ṣe nǹkan mi, kò sí tí mo fẹ́ gbọ́ níbi yẹn. Wọ́n parí ìjà pẹ̀lú Sunday ló fẹ́ sọ fún yín bẹ́ẹ̀. Abẹ́ fẹ́ gbọ́. Ṣé fẹ́ gbọ́ bó ṣe parí ìjà pẹ̀lú Sunday? Tó fi fara mọ́ kí Ìgbòho máa bọ̀ wá sí kinní, kò sí nǹkan tó kémi kan yẹn. Torí mo mọ̀ pé gbogbo tó ń sọ yìí wípé kí Ìgbòho dẹ̀ máa bọ̀ àwọn ti parí ẹ̀ yẹn. Géèmù ni. It's a game. He even mention it. Pé àwọn ń wò ó bóyá ohun tó lóun fẹ́ ṣe yẹn bóyá kinní kan máa ṣe ìgbà yẹn ló máa mọ̀. Ẹgbẹ́ ẹ ti mọ̀ pé yes, géèmù burúkú làwọn pépè ìfẹ́ gbá fún Májàsọ́lá. Ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ bàbá mi ẹ jọ̀ọ́, ẹ bá mi pè wọ́n. Kò tọ́ sọ́mọ lẹ́nu kó ní bàbá pa wá pàdé ẹ mọ́. Òun ni ìwọ̀nba ni mo lè sọ mọ́. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ mọ̀ pé yes, Májà máa gbọ́ sí yín lẹ́nu dáadáa. Ìlú Ìlọrin yẹn kí bàbá count it out, kó fi ìlú yẹn sílẹ̀. Kó jọ, kó let go ìlú yẹn.
wọ́n fìlú yẹn sílẹ̀ kọ́ mà tiẹ̀ ṣe bí páwọn ṣe mọ̀ pé ìlú kan wà tó ń jẹ́ Ìlọrin ẹ̀yin ọmọ Ìlọrin ẹ má bínú o ẹ má bínú mo fẹ́ Elédùmarè bẹ̀ yín ẹ jọ̀ọ́ ẹ má rí mi ní ìrí ọ̀tá yín because kò sẹ́ni tó fẹ́ gbà yín is the only person ẹ dẹ̀ ti rí gbogbo game tó ń gbá sílẹ̀ àdẹ̀lẹ̀ ti torí ìlú kan ká wá ti hero títí wá sẹ́nu fáyà láyé ìlú Ìlọrin is a dangerous land fún májàsọ́lá láti máa lọ ẹ̀yin èèyàn ẹ̀yin tẹ́ bá reason pẹ̀lú mi ẹ jẹ́ kí n rí comment ìlú Ìlọrin ibi tó wà tó léwu gan ni fún májàsọ́lá láti máa lọ àwọn ọmọ àlè ìlú Ìlọrin gan lè gbàbọdè pẹ̀lú àwọn bandits wọ́n lè gbàbọdè tí n bá play video yìí furthermore ẹ gbọ́ nǹkan tí US máa mú sọ nígbà tí olóyè lọ sílùú Ìlọrin ohun tó dé tó lóyè ò fi débẹ̀ ọ̀dọ̀ emir olóyè náà fẹ́ débẹ̀ àwọn kan lọ sọ fún wọn olóyè pé má lọ bẹ̀ o ojú ajá ṣẹ̀jẹ̀ lọ́wọ́ kọ́kọ́ gba appointment kẹsẹ tún nítorí nùbí for what reason ni bàbá yẹn fi tán fún ara ewèrè náà ló kúkú fẹnu ara ẹ̀ sọ ó sọ fún gbogbo ayé ni olóyè ò ṣàbọ̀tà wá bá wa sọ anything olóyè ò bọ́tà wá bá wa sọ anything ẹnu ẹ̀ láti gbọ́ ẹnu ẹ̀ láti gbọ́ so èyí tẹ́ bá fẹ́ kí n play gbogbo kọ́tọ̀kọ́tọ̀ tó ń sọ yìí ẹ jẹ́ ẹ kọ sí comment section pé play it n tó bí èmi nínú tí mo fi wá spark ojú tó Olúbàdàn lọ n tó bí mi nínú nìyẹn. Hello. Hello, my sister. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ kọjọ́ mẹ́ta. Ọjọ́ kan pẹ̀lú. Ilé ń kọ́ wọn mọ́ ń kọ́. Ṣé fẹ́ bá wa dá sétò ni? Hello, báwo ni ọjà o? Ṣé fẹ́ dá sétò ni abẹ́ fẹ́ kí mi? Ṣé fẹ́ dá sétò ni abẹ́ fẹ́ kí mi because mi mẹ́ni tó sọ̀rọ̀? Ṣé fẹ́ dá sétò ni abẹ́ fẹ́ kí mi torí mi ò mẹ́ni tó sọ̀rọ̀? Ẹlòmíì akọ́dédé pé báyìí kí àwọn kíkì lẹ́gà tẹ́ bá ti lè kí mi lẹ́ẹ̀kan báyìí má béèrè ọmọ ńkọ́ kínní kan kọ́ ẹ̀ nídìí ẹ̀ kò sí tó kàn yín káwọn ọmọ ẹ fà ọmọ sílẹ̀ ẹ bá mi fún wọn lówó oúnjẹ ní tẹ́ ń béèrè pé àwọn ọmọ ńkọ́ àwọn ọmọ tẹ́ bá ń fún lówó oúnjẹ ní kẹ́ pè mí kẹ́ máa ṣe ẹ ló lè díkè báwo ni o àwọn ọmọ ńkọ́ o ṣọ́jà ń ya òun bá mi rajà ló ń bi mí pé ṣọ́jà ń ya o ò bá mi rajà ó ń béèrè pé ṣọ́jà ń ya ṣé tí wọ́n bá rà ń bẹ̀ ṣé kò ní ya ẹ má pè mí kíkù yẹn bá fẹ́ pè tó bá ní lọ́rọ̀ gidi go straight to your point hello sọ tó fẹ́ sọ fún mi ara ń kan mí. èèyàn kan ní yes o Igboho ṣá please be careful don't go there yes tó bá ní pé ká dálẹ̀ ká tún ṣá I will be among the people tó máa sọ wípé kí májàsọ́lá má délùú Ìlọrin yẹn mọ́ ìfẹ́ afẹ́ kò dénú àwọn ọmọ ọkọ tó wà nílùú Ìlọrin ló nífẹ̀ẹ́ májàsọ́lá àwọn ọmọ àlè tó wà níbẹ̀ wọn ò fẹ́ májàsọ́lá and they can do and undo ẹ jẹ́ ká bá wa sòótọ́ ọ̀rọ̀ ẹ̀yin tẹ́ bá lè pe májà wọlé ká bá bàbá sòótọ́ kí n play it to the end okay ẹ̀yin tẹ́ bá lè bá májà sọ tó ń dé òótọ́ ọ̀rọ̀ please ẹ bá mi bá májà sọ̀rọ̀ mo fi Elédùmarè bẹ̀ yín ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ mọ̀ pé yes ẹ mọ àgbékalẹ̀ tó gbáàsì tó mú yes tí májà máa gbọ́ sí mo mọ̀ pé májà ò ní gbọ́ alágídí ni wọn that is why tí mi ò lè pè wọn ṣùgbọ́n lọ́hún lè lo ẹ̀yin ṣe mọ̀ pé ẹnu tèmi yìí sì mo máa fi ń ṣépè ẹ̀yin tẹ́gì fẹnu tí yín ṣépè Ọlọ́run lè lo ẹnu yín kí májà gbọ́ sẹ́yìn lẹ́nu kí májà fìlú Ìlọrin yẹn sílẹ̀ wọ́n fìlú Ìlọrin sílẹ̀ dandan kọ́ ni kí wọ́n lọ́ọ̀ṣì àwọn ọmọ sí ìlú Ìlọrin dandan kọ́ because this thing is too much. yín tẹ́lẹ̀ fẹ́ gbọ́ ohun tí. ayélujára kí ọ̀pọ̀ èèyàn sọ oríṣiríṣi ọ̀rọ̀ ara àti gbèbú ara àti ṣépè kí ni nǹkan tẹ́lẹ̀ sọ nípa ọ̀rọ̀ yìí. A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. Gẹ́gẹ́ bí ìbéèrè tí ẹ ti rí lákọ̀ọ́kọ́ ni wípé alhamdulillah a dúpẹ́ fún Ọlọ́run pé a sọ̀rọ̀ gbogbo ayé sì gbọ́ a dúpẹ́ fẹ̀yìn tí ẹ fún wa lọ́pọ̀túnítì ká sọ̀rọ̀ àwọn tí wá ẹ̀pù wa láti bá ẹ̀sìkàdéètì rẹ̀ ju bá àgán sí nàkàn lọ torí gbogbo kálukú ní sáà ń gbé káàkiri tó ó dùn má wà níbi wọ́n jẹ́ gbogbo ayé ọmọ kíni pòsíṣàn wa
gbogbo àwọn tí wọ́n ń bèbú tí wọ́n ń ṣépè yẹn àwọn Yorùbá máa sọ pé ẹ̀kúnlé kan ṣàkíní ọ̀rọ̀ wọn ń tan àwọn èmi ọ̀kọ̀rọ̀ wọn fún àmọ́ ni tí ò rẹ̀ pé nǹkan ọ̀rọ̀ wọn fún torí pé wọn à nítumọ̀ nínú ayé in the first place. àwọn tó pé. gbọ́ wèrè tó nítumọ̀ nínú ayé ẹlẹ́jọ́ wèrè ojoojúmọ́ ṣáà nílé ẹjọ́ ojoojúmọ́ ilé ẹjọ́ ni ó ti rojọ́ kò nímọ̀ kankan mọ́ kò ní làákàyè kankan mọ́ kò ní Ọlọ́run mọ́ bó bá ń dúró lọ́wọ́ báyìí bó ṣe máa gbéyàn lọ kóòtù ní òmò òwò níbi táyé ẹ̀ ti bàjẹ́ dé adùn tó dáa jù nínú ayé yìí òun ni kí ọkùnrin àti obìnrin máa dóra wọn lọ́wọ́ bí wèrè yìí bá ń dóbò lọ́wọ́ kóòtù ní òmò òwò kò ní mọ̀ pé orí òbò lòun wà òbò òdùn mọ́mọ́ kóòtù ẹjọ́ òun ló dùn mọ́ bàbá tẹ̀ ń wò yìí ìtumọ̀ ẹ̀ nínú ayé nìyẹn kọ́mọ máa ṣoríire kó máa ṣe wàlíyà bí wàlíù ló ń pè bí wòlímọ̀ bí kinní kan ni ẹ mọ̀ pé it's part of oríire nínú ayé fún òbí pé ọmọ ẹ̀ gbé Quran ó kéwú ó dẹ̀ kétumọ̀ ó ń ṣe wòlímọ̀ wàláì tàlà eléyìí kò jẹ́ dùnú fún ẹjọ́ ní dùnú ayé ẹ̀ bọ́ bímọ tuntun nínú ilé ẹ̀ ẹjọ́ ni bọ́mọ ọmọ ẹ̀ bímọ kò jẹ́ dùnú kankan nínú ayé ẹ̀ kò ní ìtumọ̀ kankan sí ogun ẹjọ́ ni ọ̀rọ̀ kóòtù ló ní ìtumọ̀ sí ẹ wá ló ṣì ní làákàyè kò ní làákàyè mọ́ kẹjẹ ká ṣe òótọ́ síbi tọ́rọ̀ wà ó ti kú sínú ayé ó ti kú sórí ẹjọ́ rírò ó ti kú sórí pẹtíṣàn kíkọ ó ti kú sórí sùn sí kóòtù ẹ bá mi jù ú fún ẹ jẹ́ kó wo ṣó mi ìràngun yín iṣẹ́ bẹ́ẹ̀ ni ẹ kọ pẹtíṣàn yín ìkànnì yín apààyàn ni yín we are talking about saving people life ẹ ṣe ibùkún lórí social media. Life social media sì ní. Life social media ó gbá ski ó mú yes the whole world is watching life ẹ̀wọ̀n tó ń bá àwọn èèyàn nínú jẹ́ táwọn èèyàn ń sunkún òun lẹ́yìn ṣe life orí burúkú ìkà life apànìyàn àwọn èèyàn ń kú sọ́gbà ẹ̀wọ̀n mo rántí gbà tí mo wà lọ́dọ̀ DSS tí mo ní máa para mi DSS ní kill yourself you are not the first person tó máa kọ́kọ́ kú síbí so tí wọn náà bá kọ àwọn máa tún kọ́ mọ́ rẹ́kọ́ọ̀dù mi mo èmi kẹ̀ mo yá lògùn iye mo yá yè wá la pápápá ikú sá lọ ikú ni wá máa ṣe fàájì máa jẹ wá kò jinú ẹ lọ pàṣípàṣí just for the meantime ikú gan ọra fi mí sílẹ̀ ó bá tiẹ̀ lọ ṣorí pé láì fàwọn àtàwà ní social media ó ní ìtumọ̀ ju ìwọ tó jẹ́ pé bí ogun ẹjọ́ ikú ó fi ẹjọ́ gbàyàn sílẹ̀ ó fi ẹjọ́ tú ìdè ó fi ẹjọ́ tú ayé ṣe ó fi ẹjọ́ tú ìgbéyàwó ṣe ó fi ẹjọ́ rírò kò fi correct ọmọ ní ojú ọ̀nà tí ò ní mú ìnira àti ìdààmú àti ìfòòró fún àwọn òbí ọmọ yẹn ó fi ṣe ń gbàjẹ́ pé gbogbo ọmọ tó bí ọmọ àlè ló pọ̀ jù nù wọn àlẹ́jì o mo ti bá yín jà lẹ́jì sí tó tẹ kúkú fẹ́ náà ni àmọ́ fún yín lọ́rọ̀ á sì máa fà lẹ́jì sí ṣe ló búkú nìyẹn ni ṣe ló búkú nìyẹn ó yà ń gbọ́. wọ́n máa wá fún lẹ́sì ọmọ kéékèèké ni wọ́n kódà bí èèyàn bá dàgbà lọ́jọ́ orí tí ò bá ti dàgbà ní upstairs tí ò bá ti dàgbà ní làákàyè ọmọdé náà ni bàbá kan náà ń bẹ tóun náà ń lọ náwó sí rédíò tí ń sọ̀tàn ìjàpá àti yẹn níbo a ní ẹ address issues tá a raise tí ń sọ nísìnyí tó gbogbo àwọn yẹn wọ́n máa sọ nonsense tí wọ́n ń sọ kọ̀ọ̀kan ní mo ti kọjá stage wọn bí social media bullying láti tán. yes o máa kọjá ẹlòmíì wà tó bá búlì ẹ ayé ẹ máa ní ìtumọ̀ á padà dẹni yìí á dẹni ẹ̀yẹ á dológo àgbáyé wo president Bọ́lá Ahmed Tinubu wọ́n búlì bàbá yẹn bàbá yẹn jẹ búlì bàbá yẹn padà di ògo àgbáyé ṣùgbọ́n wọ́n búlì ẹ ayé ẹ bàjẹ́ sí ni ò ní yìí gbogbo yìí ẹ kò kọjá gbogbo kóòtù yín ní ìlú lọ wèrè lọ́ṣẹjọ́ nìbàdàn wọ́n wò bóyá ò ní yìí ló bú ó yá. ṣé mo ti kọjá ẹni tí wọ́n lè búlì gbogbo wọn àti pọ̀ tó kàn tó lọ pọ̀ sí wa àdúrà tí wọ́n ti gbà tádùn àwọn bá gbà tó gbà tó tì mí ni yóò tó disturb mi pé wọ́n ń ṣépè lẹ́ni tó wá ní arọ́bí gidi nínú Quran wàláyà ikú. ṣe ti gbọ́ ṣe ẹ̀yin màmá bàbá ṣe ti gbọ́ ẹ ti gbọ́ ohun tí mò ń ṣe nǹkan kan lórí sísítẹ́ẹ̀mù yìí o ẹ má bínú kí n má wà distract kí ni mò ń ṣe ń bíbá ìsìn lọ ṣe ti gbọ́ ohun tí ó sọ wípé àwọn tó gbàdúrà àdúrà wọn ò tí ì gbà
ṣáwọn yẹn lọ fẹ́ ṣépè fóun tó fẹ́ràn òun ìrítẹrí US imam ẹ̀yin èèyàn sọ tòótọ́ o ìrítẹrí bàbá yẹn ṣó jẹ́ ní tàdúrà ẹ̀ gbà bó bá wọ yúnífọ́ọ̀mù adájọ́ ó máa lọ́mọ lọ́rùn bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ aṣọ ẹjọ́ orí burúkú aṣọ ẹjọ́ òfò aṣọ ẹjọ́ ìpọ́njú tó máa ń wọ̀ yẹn aṣọ ẹjọ́ kú òjijì tó máa ń wọ̀ yẹn bó bá wọṣọ yẹn rí bó ṣe máa ń dàbí àwọn lọ́ọ̀yà abúlé ni ó máa ń dàbí àwọn lọ́ọ̀yà never shop ìrínisí ẹ̀ sójọtẹni yìí sójọtẹni ẹ̀yẹ ẹ̀yẹ èèyàn ẹ jẹ́ ká mú ọ̀tẹ̀ kúrò ká mú ẹjọ́ kúrò ń bẹ̀ ìrínisí lọ́ọ̀yà US imam sójọtẹni yìí sójọtẹni ẹ̀yẹ ẹ sọ̀rọ̀ ọlọ́dà bí àgbàdo kì í ẹ lọ wo máì náà ẹ yẹ yàn joker part ẹ mọ̀ pé mi ò rárá bù fún yàn bó bá ṣe rí ni máa wí ẹ lọ wo picture máì tó bá wọ yúnífọ́ọ̀mù lọ́ọ̀yà yẹn tó bá ti kó aṣọ ikú ẹjọ́ orí burúkú yẹn tó bá very dirty lawyer God bless you dáàdì mi mo tiẹ̀ dúpẹ́ ẹ fi dey play síbí lẹ́yìn very dirty lúkù ẹ̀ báyìí ẹ máa wò ó pé irú lọ́ọ̀yà àríbi pariwo lélẹ̀ lúkù máa yí tó bá wà nínú yúnífọ́ọ̀mù yẹn ẹ ti máa rí níbi onípọ́njú ẹ máa rí níbi ẹni ọ̀fọ̀ kábíyèsí Elédùmarè títóbi Elédùmarè tẹ bá rí àwọn lọ́ọ̀yà mi báyìí lọ́ọ̀yà dẹ̀ máa wùn yín yes or no tí ẹ bá rí àwọn lọ́ọ̀yà tó bá dúró re lọ́ọ̀yà máa wùn yín ṣùgbọ́n tẹ bá rí US imam nínú yúnífọ́ọ̀mù lọ́ọ̀yà yẹn ẹ máa ní ẹ lè gbà láyéláyé kí ọ̀tá yín kó ṣe lọ́ọ̀yà pé kódà tó bá kó 1 billion sí orí iṣẹ́ lọ́ọ̀yà ẹ máa sọ fún ọmọ yín pé kó má ṣe níbi tí ìrínisí ẹ̀ tó jẹ́ ohun ìríra tó ń gbéyàn léèbì tó jẹ́ òórùn dè òórùn irú yẹn lọ sọ pé òun ti ṣe kinní kan jìnnà òun ti ṣe kinní kan jìnnà wọ́n jẹ́ ìsòtọ́ fún ẹ má bínú o US mà àlejì ni ó yẹ kó kó ẹ mọ́ àwọn wèrè gọ́dùn ún rí pẹ̀lú aṣọ ẹ̀ àti mú aṣọ wèrè mọ́ aṣọ wèrè ó dùn ún rí léèyàn ju aṣọ lọ́ọ̀yà ọ̀rọ̀ tó ń gbé sọ́rùn you are a disgrace sí yúnífọ́ọ̀mù lọ́ọ̀yà tó bá rẹ́ni sọ fún ẹ. ó dàbí ohun ìríra ó dàbí àkísà ẹlẹ́gbẹ̀ẹ́ tó bá ti wọ yúnífọ́ọ̀mù lọ́ọ̀yà yẹn ibi tó máa ti mọ̀ pá yóò yẹ nìyẹn fake life ló ń lò ìwọ gangan ló yẹ kó máa pè ní chief imam chief lawyer fake life àlẹ́jù o mo ti bẹ̀ fàlẹ́jù ó yá àlẹ́jù lẹ́jọ́ ẹni bí eru pọ̀ ìtumọ̀ rẹ̀ nù simply tó èpè tí wọ́n. láì ṣe pé fún èpè tí ń mú lára ẹ̀ láti wọn orí ẹdẹ ìkọlù ẹsẹ̀ dé orí ìgò tó kàn mójú wọn á ti mọ̀ pé ń rùn bẹ́ẹ̀ èpè ló gbé sí bọ́dì àwọn tó ní plé ẹ̀jìnà ló tún fẹ́ jẹ́ kó jẹ́ wòtòwòtò sí èmi ti fẹ́ kúrò lórí ọ̀rọ̀ ti tiẹ̀ tí bàbá mi ni mo wá clear pé láyé ẹ bólúbàdàn bá wọ ṣòkòtò pépé ní ó mọ ẹgbẹ́ bàbá ẹni tó ń ṣe ìka tó bá ti ṣẹ̀ ní kẹ́ ṣe kí ni kẹ́ gbé tẹ́ bá fẹ́ bá mi fà bí mo ṣe wà ń sìn ìyálà ìyá yóò gbọ́dọ̀ fi Sunday Igboho sí olóbùkù yóò gbọ́dọ̀ f'Olúbàdàn sí Ọládélé lórúkọ bàbá mi Ọládélé lórúkọ bàbá mi ẹ f'Ọládélé sí tẹ́yìn náà bá dẹ̀ fẹ́ lórúkọ tí mo lò lọ́dọ̀ DSS ẹ fi Babátúndé sí lórí burúkú gbogbo ṣùgbọ́n real father's name mi sọ Ọládélé òun ni kẹ́ fi bá mi jà ẹ má f'Olúbàdàn sí ẹ má fi Ìgbòho sí. pé ti jà ẹ. àtàwọn àrọ́mọdọ́mọ wọn àwọn ni wọ́n jẹ nǹkan ẹrú wọn ọba ní ọkàn mi balẹ̀ lórí. ọkọ ẹ ò balẹ̀ gbẹ́nu sàn ìrínisí ìsọ̀rọ̀ sí ẹgbọ́ èèyàn ti mọ̀ wípé inú ìpọ́njú ló ti ń dàgbà inú ìpọ́njú ló ti ń mí inú ìbànújẹ́ ọkàn ló ti ń jẹ ló ti ń ṣẹjọ́ ìpè ń jẹ́ ẹ ò ta sọ́sọ́ láwùjọ bébí lọ́ọ̀yà sàn jù ẹ lọ bébí lọ́ọ̀yà mú yẹ́sì ẹ̀sìn jù ẹ lọ ó rí bó ṣe rí ni orí wúruwúru bó ṣe rí nìyẹn ìgbẹ́dàjì ó dùn rí lójú jí ẹ lọ níbi tó wọ́ọ̀sì dé ó wọ́ọ̀sì ju gbẹ́dàjì lọ ọmọ ọgbẹ́ tó máa ń kóyàn nínú tó yàn máa sáré lọ́jà gbogbo yẹn wàláì gbogbo rárá ikú tí wọ́n sọ. gbọ́ ó sì ṣe rí ju ẹ lọ Ọlọ́run gbọ́ ìgbẹ́dàjì ó ṣe rí ju ẹ lọ
ibi tó worst dé mo yin àwọn tó dúró bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó bá ní kéèyàn kí n tẹ̀ wá ṣe èèyàn báyìí kó wá ní Lady K ta ni ó lè sọ̀rọ̀ tó máa fi yáfì ẹjọ́ yẹn lẹ́ni tó hate jù láyé mi wàláì bí mo ṣe hate ẹ̀ wọ́n lè mú ẹ déwájú mi kí n yáfì ẹ̀ máa eléyìí ẹ tún lọ mú wèrè wá ó kíní kọ́ lọ mú Portable wá mo lè torí Portable yọ̀ǹda nǹkan fún yànjú wọ ìlọ bí tó worst dé US man Portable mo lè torí títí ẹ kí n yáfì nǹkan mi lè torí irú ẹ yáfì nǹkan bí tí mo hate ẹ dé bí ejò ni ó dijọ́ tó bá sinmi àti máa gbéyàn lọ sí kóòtù máa gbá front jẹ́ káwọn bébí lọ́ọ̀yà ṣiṣẹ́ wèrè ní ẹ̀sà lọ́jọ́ kó sílé wàá ní títí bí tó ti rojọ́ kiri ògùn apá ìdànù àlejò ògùn apá ìdànù bí tó bá ti rojọ́ tó ti rìn kiri tó ti lọ from one court to another ó ẹ̀wà wá di jálajàla sí títì bí tó worst dé nìyẹn ó yìí tiẹ̀ dákú nínú gbogbo wọn lọrin ẹ̀wọ̀n mo yìí ti jù kò sẹ́ni bọ́dì tó bá fẹ́ gbé lọ ṣe case this man ẹ máa bá tó máa gbá front tó máa ṣàyà gbangba ẹ máa gbọ́rọ̀ wèrè ẹnu ẹ lọ. We have made our position known. The entire world has heard us. Àwọn tó sì nítumọ̀ nínú ayé àwọn tó mátà nínú ayé wọ́n ti address ẹ̀. Nítorí wá ṣẹlẹ̀ ní pé níjọ́ yẹn gangan tẹ́ gbé kìíní yẹn jáde tí ìbá ṣe mistake lọ́dà tí kò ju an hour lọ tí a ṣe fídíò yẹn lẹ gbé jáde bẹ́ẹ̀ sì ti gbé jáde èyí ò tẹ̀ tí ìmọ̀ pé ti jáde mọ̀ níwọ̀n àbí tẹ̀ tí ń rìláàsì fún èyí tó tún kà nínú prógráàmù ti tèmi ni àfa wa dáadáa kan láti Èkó bá pè mí àfa Saheed Shittu ìgbà fídíò tí mo ṣe yìí àkòrí bẹ́ẹ̀ Sunday Igboho rí báyẹn nǹkan ó bá ní pé kí ni bàbá ló ń bá wọn pé ọmọ Yorùbá ẹ jẹ́ ká ṣẹ̀sùn tó rọ̀ síbi tó rọ̀ wà wọ́n ní bọ́kọ̀ kan ò rejìrìn ẹgbẹgbẹ̀rún àlọ́ ẹ̀yin ọmọ Yorùbá ẹ bá ní bẹ olóyè bàbá jù báyìí lọ Ìgbòho ń ṣẹgbẹ́ mí àwọn ìyẹn ẹni wọ́n ní fẹ́ gbọ́ kí n tún bá wọn kọ́nà sí petrol Sunday Igboho kì í ṣẹgbẹ́ mí àná mi Sunday Igboho ẹ jẹ́ kí n tiná bọ ìwò kété àwọn Ìlọrin lẹ́nu Sunday Igboho kò kí í ṣẹgbẹ́ mí àwọn kò ń ṣẹgbẹ́ ìyálà ìyàbá baláko ẹ̀mí àlù lọ́rùn ó yá mo ti rán bọ̀ wò kété yóò yá ẹ já sórí social media kí TikTok kí máa pé ẹ wo máa fitimize ayé yín ó máa sú yín wàláì àwọn ọ̀rọ̀ kò bá kò gbé máa fi push yín síta àwọn ọ̀rọ̀ burúkú tẹ́ fẹ́ gbọ́ àyọká máa sọ sínú ayé yín Ìgbòho ṣẹgbẹ́ ẹ̀mí àlọrin Ìgbòho ju ẹ̀mí àlọrin bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yìn kí Ìgbòho yẹn kó wá máa pè ní ó máa lóun ṣe peace pẹ̀lú yín onídàáfáyé peace sílùú Ìlọrin àánú àwọn màmá tọkọ ti sunkún nílùú Ìlọrin yẹn òun ló kàn ń dùn èmi fún because ẹ̀yin yẹn ló kọ sílẹ̀ bàbá ńlá olóbùkún set up làwọn pípù yìí Ọlọ́run èrè òfin kòkòrò dénú ẹ jẹ́ ká gbé ìjà tí sẹ́gbẹ̀ẹ́ ká sòótọ́ fúnra wa ẹ jẹ́ ká máa gbọ́rọ̀ ẹ lọ bó àti Ìgbòho ṣe sẹ́tù wọn tó wá fẹ́ fàbọ̀ sórí Olúbàdàn ẹ jà máa gbọ́. ọ̀pọ̀ ní kí jẹ́ ká lọ WhatsApp a sì gbọ́ sí WhatsApp ó gbé Sunday Igboho ọmọ ní agbẹ́dúró àwọn nǹkan ní ń sojú fún o àwọn tí ń sì ń sojú fún ẹnì kejì dáwàdé ní láyé kéèmí náà ní mẹ́mbà ẹni tí ó rọ ní ọ̀lẹ́lẹ́rì òun bẹ lọ́rùn ta ni mo sì wá ní ẹgbẹ́ wọlé òun náà nílò àwọn tó tó yìí èmi àti ẹ̀ fún ọ̀rọ̀ dìnáyà ò lè ṣẹlẹ̀ mọ́ báyìí èmi àti ẹ̀ àfa Saheed Shittu tó pè wá àti Sunday. kí ni mo sọ fún yín mo ló yá mo fẹ́ tiná bọ wò kété àwọn wèrè ọmọ Ìlọrin ti ya sórí TikTok ọlọ́lórí burúkú lẹ́bí àlọ́rin èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o ẹni tó sọ bẹ́ẹ̀ comment section ló kọ sí ta ló sọ bẹ́ẹ̀
ọmọ Ìlọrin O1 òun ló sọ bẹ́ẹ̀ ó lólórí burúkú lẹ́mí àlọrin orúkọ tó kọ sí TikTok nìyẹn mo sọ fún yín pé máa Tinubu wò kété máa fún yín lọ́rọ̀ tẹ́ fẹ́ gbọ́ ẹ fẹ́ gbókú èmi ò wọ́n yàn ṣe o ẹ screenshot mi ẹ bú mi ẹ wo bíbá èébú ò ń dùn mí Ọlọ́run gbọ́ èébú kò ń dùn mí mo máa fi ṣayọ̀yọ̀ ni mo máa fi sùn ara mi máa fi nà ni mo dẹ̀ máa fi ṣe fàájì òun ni nǹkan tí máa fẹ́ bú ṣe nìyẹn máa Tinubu wò kété yálàyà gbogbo yín wọn bí yín dẹ́ máa yá síta ẹ̀yin àti ta ni Ìgbòho ṣẹgbẹ́ bàbá alákù bàbá yín nílùú Ìlọrin Ìgbòho ṣẹgbẹ́ míàlú Ìlọrin bẹ́ẹ̀ ni Ìgbòho kan ṣàánú ni àánú ló ń ṣe kò fẹ́ kó ló burúkú yín kẹkú tó nílùú Ìlọrin ló ṣe ń ṣe bí bọ̀ìbọ̀ì fún yín ní Ìlọrin yẹn tó bá wá síwájú ẹ̀mí àyín lọ́la tó wá dọ̀bálẹ̀ fún ẹ̀mí àyín ikú tó máa pa ẹ̀mí àyín ló dọ̀bálẹ̀ fún yín àbóló burúkú nìyá yín ni. ẹ má jẹ́ ń sọ̀rọ̀ ibi tó máa ti dùn yín ni máa ti mú fún yín ẹ̀yin ló burúkú wèrè tó pé ẹ ní ọmọ Ìlọrin òun ọ̀nù yẹn tí bá ẹ ta ẹ wo máa fi ẹ ṣe pàṣọ́nà àwọn bàbá yín nílùú Ìlọrin mi ò nice. àjọṣe WhatsApp ti yẹn Sunday Igboho sì address àwọn issues tí mo raise lọ́kọ̀ọ̀kan. Igboho did not call him. Saheed Shittu called him. Nígbà tí nǹkan àlàyé tí US full imam ń ṣe nìyẹn ó ní Saheed Shittu ló pe òun ó nígbà tí Saheed Shittu wá pe òun Saheed Shittu wá sọ fún òun wípé Igboho òde ṣèyàn bẹ́ẹ̀ yẹn o rí pójú báyìí ti ṣà èyàn ló burúkú ta ló lè sọ wípé ẹ̀yin òde ṣèyàn burúkú bẹ́ẹ̀ yẹn dẹ́ ṣe ní èpè kó sí Igboho ń ṣe ní èpè ó ń ṣe tó ń ríyàn fín ó ń ṣe ní tó wà níbi kí ìlú kó bàjẹ́ kò sí nǹkan tó kankan ló burúkú yín nílùú Ìlọrin kò sí nǹkan tó kankan bàálù yín àlàáfíà ló ń wá kí a má jẹ anybody tẹ bá wá lẹ́ni gbọ́ ẹ̀ nígbà èmi wá tẹ̀ sí yín bọ́dì Ìgbòho kọ́ ló pè wọ́n but fún Saheed Shittu láti pè wọ́n yẹn tó dẹ̀ gbégbòho wọlé kò yẹ kí bàbá wọlé ibo nípàdé ọlọ́jà ta síwín àsíwín làwọn eléyìí náà let's call a spade a spade kí ni bàbá wá pèsè lọ́dọ̀ àwọn wèrè sí wúwàdé àwọn dà ó bẹ́tà kí àwọn ọmọ tí wọn ò tí jó ológonu ayé tí wọn ò tí rógo lò kí wọ́n sọ̀rọ̀ sí Ìgbòho kí wọ́n fi jẹ́yàn láyé ara glory kan ni fún Ìgbòho ó sì sàn bẹ́ẹ̀ ju kí àwọn táyé wọn ti bàjẹ́ yìí tó ti pa ọ̀pọ̀lọpọ̀ lẹ́kún lórí pé wọ́n rán wọn lọ sẹ́wọ̀n yìí kó tún wá láwọn fẹ́ fi Ìgbòho blow kò yẹ kí bàbá join meeting yẹn ẹ máa gbọ́ ó ní bàbá ní Sunday Igboho wá join ó nígbà tó gbé Sunday Igboho wọlé ká máa wọ géèmù plan bó ṣe wáyé wọ́n ti di kọ́ọ̀dù májàsọ́lá sọ́wọ́ láwọn olórí burúkú yìí ó ẹ máa gbọ́ nǹkan tó máa sọ náà ó lóun wá ní pé káwọn tó sọ nǹkan òun náà máa tún gbéyàn kan wọlé òun wá gbé lọ́ọ̀yà dìdìrín ń datọ́ àfihàn mú ṣe fẹ́ǹsì ètè tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí eléyìí àfihàn mú ṣe fẹ́ǹsì ètè yìí eléyìí ṣe ti rí báyìí ẹ ti rí èlé tó fi mú ṣe fẹ́ǹsì ètè lẹ́gbẹ̀ẹ́ ṣe ti rí ẹ̀yin ti TikTok ṣe ti rí ẹ ti rí wèrè tó fi mú ṣe fẹ́ǹsì ètè lẹ́gbẹ̀ẹ́ wọ́n jọ máa ń ṣiṣẹ́ ikú tó fi ń wá àwọn ọmọ ọlọ́mọ lọ sẹ́wọ̀n ni àlẹ́ẹ̀jì o mo mọ̀ọ́mọ̀ fún yín lálẹ́ẹ̀jì ni o èyí náà mọ̀ pé kọ́ńfàmù mò ń sọ kò síbi tẹ́ bá ti rí US máàmù tó ti ń lọ rán àwọn èèyàn lẹ́wọ̀n ẹ máa láfihàn mú ṣe fẹ́ǹsì ètè yìí náà lẹ́gbẹ̀ẹ́ ẹ máa rí lẹ́gbẹ̀ẹ́ lẹ́ni tí ò tí mọ ibi tàtúbọ̀tán ayé òun máa end up sí wọn ò ronú ọ̀la wọ́n ti gé ẹ̀yìn òdì Quran ọpọlọ wọn ti jọ burú papọ̀ àlẹ́ẹ̀jì o ǹjẹ́ bá àlẹ́ẹ̀jì ò lẹ́jọ́ ni wọ́n máa fún yín jẹ̀bá dẹ̀bà fà àlẹ́ẹ̀jì sí ẹ̀yin ló máa dùn because putting allege no case no case gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ àlẹ́ẹ̀jì ni o no case ìyá yín ó ti bà kéèsì jẹ́ mọ́ yín lọ́wọ́ bẹ́ẹ̀ fẹ́ ṣe sùn mí sí jọjà béèrè wípé ìgbà tó ń sọ̀rọ̀ ó fi àlẹ́jì àbí òfin sí ẹ ló ń fa àlẹ́jì ẹ bá sì ní mi òfin sí ẹyẹ èèyàn live show ni mo ṣe bá sì gbé àlẹ́jì mi má dẹ̀ gbé dání báyìí má dìdí gbé àlẹ́jì mi fún mi báyìí má gbé àlẹ́jì mi wọ kóòtù àlẹ́jì ìmáàmù olórí ibú àlẹ́jì olè àlẹ́jì àfihàn mú ṣe fẹ́ ṣètè àlẹ́jì àwọn wèrè méjì àlẹ́jì àwọn abaniláyé jẹ̀lú Ìlọrin àlẹ́jì báyà gbé àlẹ́jì dání àlẹ́jì gbé tíátá
etí àkún níbi tó bá wà ìkàlẹ̀ yín pípò yìí òun wá gbé ẹlòmíì wọlé àwọn ṣẹ̀ṣẹ̀ wá ń sọ̀rọ̀ ẹ máa wá gbọ́ o point tó tún rún mí inú láàrin ẹ̀ but mi ì fẹ́ treat bíbá rárá mi ì tẹ̀ fẹ́ anything that has to do with àwọn àti Sunday I don't want to put mouth tó bá jẹ́ ìtẹ́ni kí n play ó yá. òun ni pé òun ni founder Odùduwà Republic Yorùbá Nation as a result of that àwo ní confidence inú rẹ̀ that was our position then ó ti change pẹ̀lú ọ̀rọ̀ tá a jọ sọ but then tó a fi pé àbá sọ̀rọ̀ ó sì clear rẹ̀ pẹ̀lú wa á dúró lórí rẹ̀ ẹni tó bá fẹ́ pokùn tó kọ́ lọ pokùn so àwa ti sọ̀rọ̀ tó gbogbo dáadáa tí wọ́n ṣe lórí social media ń kọ inú ọ̀nà ìyá ń sẹ́. àwọn èèyàn sọ̀pọ̀ tì mí wọ́n lọ́lọ́yẹ̀ kì í ṣẹ́gbẹ́ bí àlùlọ́rin ẹ ṣe gbọ́ Sàfámà Adéyẹmọ. táwa sọ wípé wíwá Sunday Igboho insecurity lọ́jọ́ táwa a jẹ́ pé it has called for concern táwọn àbá ṣe rí middle course ló kù tó àwọn tó rí wọn pé tọpọlọ wọn pé wọn mọ bóòlù yẹn ṣe ń gbé ọ̀rọ̀ sí ọpọlọ tí ó process rẹ̀ tí ó analyse rẹ̀ tí ó come to conclusion pé ọ̀rọ̀ gidi lẹ́nu yìí sọ ọ̀rọ̀ tẹ́ni yìí sọ ọ̀dà àti àdírẹ́sì rẹ̀. Sunday Igboho fúnra rẹ̀ wá. Good point. Ó ní àwọn tó rí wọn pé tó ní àgbékalẹ̀ tó mọ̀ wípé ọ̀rọ̀ gidi lẹ́nu ìsọ̀rọ̀ gidi kọ́ lẹ́nu ìsọ̀ wọ́n ti yanjú ẹ̀. Sórí pé imam ìwọ fún ara jẹ́ ká mọ̀ wípé orí ẹ̀ ò pé ló fi sọ̀rọ̀. Àwọn tó rí wọn wá pé àwọn ni wọ́n yanjú ẹ̀. But olóyè kò wáyé kó dá yín lò. Because kí lẹ fẹ́ fún ní ìlú Ìlọrin nothing kò tó rí anything ṣe yè. Ẹ bá lè fẹ́ níbì kan billions ibi ni wọ́n ti ń wá Canada táwa ẹ̀ mọ̀yẹ́ tó ń wá Májàsọ́lá ní Canada tó ń wá bó ṣe wà bólóyè bá ń bọ̀ Canada lẹ́nu sí bálẹ̀ yẹ̀yàn olóyè bọ̀ Canada máa ta tíkẹ́ẹ̀tì o ibi báyìí ọ̀lù báyìí la fẹ́ lò kó lè gbèrò àwọn tó máa ra tíkẹ́ẹ̀tì ó máa kọjá iye táwọn ìjọba máa fún wa láṣẹ lọ láwọn tó máa ra tíkẹ́ẹ̀tì pé Ìgbòho bọ̀ Canada máa wò ibẹ̀ làwọn kan tó ń gbé nínú oko tó jẹ́ wípé ìtọ̀ màálùú ló ń mu wọ́n wá máa yan gà wọ́n máa ṣe bíi tòótọ́ so ó ti sọ̀rọ̀ ó nílàkàyè àwọn tó nílàkàyè ló sọ̀rọ̀ tó yanjú ẹ̀ ó yá à ń gbọ́. ọjọ́ òun yìí ò pé kò sí ti ń jẹ́ Yorùbá Nation mọ́ àwọn ti drop rẹ̀ ó ti àdírẹ́sì àbí ọ̀ àdírẹ́sì rẹ̀ kí ló tún wá kù ẹlẹ́ẹ̀kejì òun ni wípé Fúlàní bandit Fúlàní terrorist à ń sọ pé àní ẹ stop tagging ẹ stop ethnic profiling pé Fúlàní tó wá sí pé ṣé Fúlàní nìkan ni bandit ṣé Fúlàní nìkan ni criminal ṣé Fúlàní nìkan ni kidnappers níjọ́ tẹ́ bá mú Yorùbá ṣe táàgì rẹ̀ pé Yorùbá rapist tó wá sí pé rapist ni tó wá sí pé ọba rí níjọ́ tẹ́ bá mú Yorùbá àmọ̀bà ṣe kò tó pé Yorùbá àmọ̀bà nílé lẹ́wọ̀n àìsàn wá sí jáde pé Fúlàní àti wá jẹ́ pé Sunday Igboho tó wá sí pé mindset Fúlàní bandit distraction ni a jẹ́ pé àwọn Fúlàní náà ń bọ̀ wá fún ó sì ní kò rí bẹ́ẹ̀ àwọn ọ̀daràn tó bá wà nùgbọ́n yẹn lòun ń bọ̀ wá fún tóun bá sì ti clear àwọn kódà bó wá jẹ́ pé àwọn Yorùbá náà ni àwọn ò mọ̀ ọ́n ní tó wá jẹ́ pé àwọn Fúlàní náà lè bá mú ẹ̀mú wọn criminal nù ẹ̀mọ́ táàgì wọn pẹ̀lú ethnic wọn mọ́ ó sì ní bá ó ti wà òkè pé àmọ́ ká tó rest assured pé kì í ṣe pé àwọn ní nǹkan kan against Fúlàní táwọn ń gbé bọ̀ kọ́dọ̀ sọ débi pé àwọn ń wá members látọ̀dọ̀ wa tó jẹ́ Fúlàní tó jẹ́ lọ́rin so that yóò fi wà universally accepted yóò fi wà acceptable sí gbogbo wa pé gbogbo pé àwa yẹn yóò fi wà allayed sẹ́yìn pé ó ti di issue kejì ó sì ti àdírẹ́sì rẹ̀ sẹ́yìn pé ohun tóun sọ làwọ́ ó dìbò ó dìgbà tó bá wá yíṣẹ́ bẹ́ẹ̀ káwọn tó wá tún wá ṣègbésẹ̀ lójú èyí tá à ń sọ yìí òun ló kéré. ohun tí olóyè sọ àwọn dìímú tó bá wá yíṣẹ́ kúrò bẹ́ẹ̀ kí lohun tó lóyè sọ olóyè ní bó jẹ́ Yorùbá gan ló bá ṣe bandit àwọn á mú bó jẹ́ Fúlàní àwọn á mú bó jẹ́ Haúsá àwọn á mú àwọn wá sọ fólóyè wípé kó gbé kúrò lọ́kàn wípé àwọn Fúlàní ni bandit àwọn Fúlàní ni kidnapper wípé kó gbé gbogbo yẹn kúrò lọ́kàn gẹ́ẹ̀tà yín yẹn géèmù ni ẹ lọ analyse ẹ̀ fúnra yẹn má jẹ́ kí n go deeper ẹja mọ́ gbọ́ lọ. ọ̀rọ̀ ló dààmú gbogbo wọn tí orí wọn dàbí tí wọ́n ń sọ rádaràda yìí ọ̀rọ̀ lásán la kàn sọ. orí tiẹ̀ ò dàrú ló ń ránṣẹ́ kiri títì wípé àwọn kan ló ń gbéyàn kan jáde
ta ló máa ló gbé mi jáde báyìí sí orí tí ẹ ò dàrú us máa sòótọ́ ṣọlá làáfíà mọ̀ ṣó gbádùn ó gbádùn lọ yẹrẹ ẹ wò lọ bá àwọn dókítà ní kó bẹ chẹ́ẹ̀kì gbogbo bọ́dẹ̀ wá rí pé ó gbádùn allege ó wà òkè tó bá wà òkè ni ó ní wò sùsùsùsùsù kó jẹ́ pé bí kọ́ wọ́n yàn lẹ́wọ̀n kọ́ wọ́n yàn lẹ́wọ̀n kọ́ wọ́n yàn lẹ́wọ̀n òun ló máa wá kiri ní gbogbo ọjọ́ ayé ẹ ó gbádùn orí ẹ ti burú bí eégún tí léwèrè orí ẹ burú kò sí làákàyè ìfẹ́ tí èèyàn fi ń lo ìfẹ́ us máa mú mi ìbú ẹ o ọ̀rọ̀ la jọ ń sọ o wọn náà sọ̀rọ̀ ni o èmi náà dẹ̀ fèsì o mi ò bú ẹ o ṣùgbọ́n pé o mẹjọ rò mi ò mẹjọ rò ń tèmi so o ní làákàyè òun ló ṣe ní ọpọlọ ìfẹ́ téèyàn fi ń lo ìfẹ́ pẹ̀lú èèyàn láti fi àlàáfíà yanjú nǹkan gbogbo nǹkan kan lẹ́jọ́ gbogbo nǹkan kan ni à ń gbéra ẹni lọ tìmọ́lé lọ sọ sínú ìgbèkùn bẹ́ẹ̀ lọ pé gbogbo àwọn ọmọ tó bí láyé ẹ kó ṣìṣe kó lọ kó wọn sí gbàgà àtìmọ́lé ṣe tún wá rí Òkè Kúrà ẹ̀rí fídíò títa lọ́lọ́run ṣe ń gbà tó dé látòkè Kúrà ó sì sọ̀rọ̀ ní last week ó lóun kó dìísìsì bọ̀ ibi tẹ́ máa ti mọ̀ pé wọ́n yọ̀ bù burúkú nílùú ọ̀rìn nìyẹn ó lóun kó dìísìsì bọ̀ ẹsẹ̀ òun ò tí gbádùn ìwọ náà wá bẹ lọ́hùn káwọn ọmọ tọ́lọ́ ń fún ẹ kí wọ́n pọ̀ tiẹ̀ rí fìrífìrí ayé kí wọ́n lọ tì wọ́n mọ́lé ibi tó máa ti mọ̀ pé o ò ní làákàyè mọ́ ni tó bá ní làákàyè wàá ní ẹ̀mí téèyàn fi ń ro àròjinlẹ̀ pé mo máa bí tèmi mo dẹ̀ ń ṣe ọlọ́run ọba ó ń dáríjì mi ẹni tó ṣẹ̀wá jẹ́ ká dáríjì torí pé yàn kan ló bì ṣùgbọ́n o ò ní làákàyè mọ́ ẹjọ́ ó ti kó ẹ lọ́pọlọ lọ ó yá à ń gbọ́. a ní nílẹ̀ èyí tó kéré jù òun nìyí tá a gbé jáde pẹ̀lú ọ̀rọ̀ so ẹlẹ́ẹ̀kẹta òun ni pé ààrẹ sì kọ̀ǹsánì pé àwọn kan ń rí ẹ̀fà àlẹ́jì Sunday Igboho rí àwọn kan rí ní ìpè opportunity láti wá yan ọba Yorùbá nílọrin tí wọn wá kéré nínú ayé ni àkàndé ṣe program lórí rẹ̀ oníṣẹ́ lọ́rin wá kéré ní ẹ̀yìn mú wọn bọ̀ wá yan ọba Yorùbá kì í ṣe wípé tí à ń tún wọn fọ yẹn ní gbòwá. ẹgbẹ́ tí òpònú àgbàlagbà yìí sọ ó ní wọ́n fẹ́ wá yan ọba Yorùbá ṣẹ́rípò ti declare wípé àwọn ò ń ṣe Yorùbá ọba àwọn kì í ṣe Yorùbá ṣẹ́rípò ó ti là á àkọ́kọ́ kí Sunday Igboho mú kúrò lọ́kàn pé òun fẹ́ wá lé Fúlàní torí pé Fúlàní ni gbogbo àwọn pípù yìí ó yẹ yá bí òye yín bẹ̀yẹn sì kó mú kúrò lọ́kàn wípé òun fẹ́ wá lé Fúlàní Ìgbòho náà òun ò wá lé Fúlàní bó jẹ́ Yorùbá gan ló bá dáràn òun bọ̀ wá mú ṣe ti di àárín yẹn mú ó jẹ́ kó yẹ yín pé àwọn ò ṣe Yorùbá Fúlàní làwọn ìran bẹ́rìbẹ́rì ìran apààyàn ìran Boko Haram ni wọ́n ó lọ tún fẹ́ wá yan ọba Yorùbá nílùú Ìlọrin ṣe ti rí pé àwọn ọba tó wà nílùú Ìlọrin ẹ lọ chẹ́ẹ̀kì wọn ń ṣe Yorùbá wọn ń ṣọmọ ọkọ ọmọ àlè ló pọ̀ jù nínú wọn tẹrù bọ́mọ Yorùbá ni wọn because táwọn ọba Yorùbá bá wà ńbẹ̀ ni kò ní sọ wípé wọ́n fẹ́ wá yan ọba Yorùbá dàtí sí pé wọn ò fẹ́ kí Yorùbá kó lẹ́nu kó ládé kó ní power nílùú Ìlọrin yẹn nítorí pé kí ni ìran Fúlàní ló ń control ẹ̀ Fúlàní ni gbogbo àwọn wèrè tẹ̀ ń wò yìí that is why tí wọ́n ṣe ronú ayé lẹ́ẹ̀mejì tó jẹ́ pé kan náà ronú ayé. ẹ̀yin èèyàn ẹ lọ bẹ Sunday Igboho kó fọ̀rọ̀ lù Ìlọrin sílẹ̀ ẹ jọ̀ọ́ ẹ lọ bẹ Májàsọ́lá kí bàbá ìfọ̀rọ̀ lù Ìlọrin sílẹ̀ ṣé dandan ni kó fọ̀rọ̀ lù Ìlọrin sílẹ̀ bó ṣe wáyé ṣé àwọn ló bú ọmọ Fúlàní tó bá wá gbogbo ọ̀nà tó máa fi bá Májàjà títí tí wọn ò bá rí wọn lè padà wá sórí ọ̀rọ̀ ọrú èmi báyìí kó fẹ́ fi jà ṣùgbọ́n èmi lẹ́nu ṣá o èmi ò ń ṣe Wàsílà táwọn olólù ní kó sọ pé òun ṣẹ̀jẹ̀ ìdí tó sọ bẹ́ẹ̀ mi á fẹ́nu mi sọ̀rọ̀ o màá bi gbogbo yín léèrè màá bí aláya yín léèrè pé ṣé Sunday Igboho ló wà lórí surname mi ṣé Sunday Igboho ló wà lórí surname mi màá bí aláya yín léèrè àbóhùn ni bàbá mi àbóhùn lọkọ mi a pàdé nínú jàǹgbara ni oníkálukú dẹ̀ ti bá tiẹ̀ lọ nìyẹn I don't care oníkálukú ti ṣe kí ni ó ti bá tiẹ̀ lọ mo lè máa wòyàn lókèrè sí kí ní yes ẹni yìí mo fẹ́ fi ṣe mentor mi mo fẹ́ fi ṣe fádà mi ṣó sign ìwé fún mi ó wá sign ó fún mi ní agreement form pé òkè o mo gbà ó láti jẹ́ bàbá fún ẹ
màá bi yín léèrè because olóbùkún ìdá máa ṣẹlẹ̀ ní ọmọ Sunday Igboho ni màá dẹ̀ ní kẹ́ tender agreement letter tó wà láàrin èmi àti ẹ̀ tó fi gbà pọ̀ mọ́ òun ni mo jẹ́ màá ní ẹ tender ẹ̀ bẹ́ẹ̀ bá fi ọ̀rọ̀ mi kọ́rọ̀ Sunday Igboho lọ́rùn wàláhì ẹ̀mí àlùyìn ni màá máa fún jẹ mi ò mọ̀ Igboho rí if you want to face me one on one face me gbọ́ if you want to fight me bá mi jà one on one má lọ máa wá Sunday Igboho kiri títì àbí wọlúbàdàn kiri títì pé ó fẹ́ fi bá mi jà ìyálà ìyá ẹ̀mí àyín ló rogo ẹ̀yin ló máa dùn bí tí màmá ẹ́ńtà yín òun nìyẹn mi tí sọ̀rọ̀ bọ́ ń sìn wọ́n ti ṣi èrè lórí TikTok wọ́n ti lóló burúkú lẹ́mí àlù lọ́ọ̀rẹ́ àwọn ọmọ ọlọ́rin náà ló sọ bẹ́ẹ̀ ò kì í ṣèmi o wọ́n lá ṣi wèrè ní àlẹ́jì o èmi bá yín fàlẹ́jì sí ṣùgbọ́n wèrè tó kọ́ síbẹ̀ kò fàlẹ́jì sí oníyàwó ló ń dókiri ìlú Ìlọrin àlẹ́jì lọ́dọ̀ Lady K o ẹ̀yin wèrè má sọ̀rọ̀ burúkú fún yín inú yín á dẹ̀ bàjẹ́ ṣẹ́mi àyín lọ́dẹ̀ fi ń pa báyìí bẹ́ẹ̀ bá rìpọ́ọ̀tù péjì mi máa tún lọ another page. àṣìlọ ní wàá kiri nínú ayé ẹ̀yin àwọn nǹkan tó pé orúkọ ọmọ ò ní jáde nínú máàpù rẹ ní àná ìpọ̀ wá ní ọba Yorùbá lọrin níbọ̀ wá yọ ọba lọrin ó sì àdírẹ́sì náà ìgbà kò sí ní jẹ́ bẹ́ẹ̀ bọ́ọ̀lù tó ṣe pé ọjọ́ àwọn ò ní irú ẹ̀ lájẹ́ndà kò sínú àjẹ́ndà àwọn ò ṣe àwọn ọmọ bá ti báwọn ṣe ń bọ̀ ẹni àpàrà kan fẹ́ máa gbà lọ kí ẹnìkan mo ti gbà wípé pé pé àwọn ò lè lọ ọ̀dọ̀ ẹni àbáyé pẹ̀lú kọ́ńbọ̀ì wọ́n pàṣípà lè ẹ̀mí láìsí pé ẹni. Ìgbòho wá sọ fún wọn wípé kò sí nǹkan tó jọ bí àwọn ò wá láti wá yan ọba ìlú Ìlọrin pé kódà báwọn ṣe ń bọ̀ ọ̀dọ̀ ẹ̀mí ìlú Ìlọrin làwọn fẹ́ lọ ṣe ti ráyé báyìí èwo lọmọ aládìgún èwo ọmọ aládìgún ọmọ ládé aláàfin ò ládé aládìgún la máa gbà fáláàfin èwo ọmọ aládìgún náà fẹ́ lọ dọ̀bálẹ̀ níwájú ẹ̀míà anyway ṣá kíran Yorùbá lè yé ni o tọmọ aládìgún bá wá dọ̀bálẹ̀ wájú ẹ̀míà yín lọ́la gbogbo ẹ̀yin ọmọ kan tẹ́ wà ní ìlú Ìlọrin mo fẹ́ kẹ́ mọ̀ wípé nítorí títí yín ni bọ́mọ Adéyẹmọ ṣe ń jọ́ kínní àná nígbà tí federal government kò bọ́ndé kì í ṣe pé kò lè bá wọn jà o ṣùgbọ́n Májàsọ́lá sọ statement kan ní ìjọ yẹn tí ó pẹ̀lú nǹkan tí máa fi máa respect bàbá yẹn nígbà tádògán ní olúwa mi a máa face àwọn pípù yìí ni Májàsọ́lá ní no wo tàwọn innocent people tó wà nílé ẹ lọ surrender èyí tó bá lè sápamọ́ ni ẹ sápamọ́ èyí tó bá lè farẹ̀ lẹ̀ ẹ farẹ̀ sílẹ̀ nígbà táwa bá gbébọn sí tá à ń rọ̀bọ̀ fún wọn tá a fi ń face that protect ara wa àwọn innocent people kí lẹ fẹ́ káwọn ṣe so tí Májàsọ́lá bá wá dọ̀bálẹ̀ fún olóbùkú ẹ̀mí àyín ìlú Ìlọrin lọ́la torí ẹ̀yin ọmọ kọtẹ wà ní ìlú Ìlọrin ni kì í ṣe torí àwọn aṣiwèrè kì í ṣe torí olórí burúkú ẹ̀mí àlọrin tó bá níta ló sọ bẹ́ẹ̀ mi lè dìkẹ́ mi sọ bẹ́ẹ̀ ẹ má wá ka ẹ̀ṣẹ̀ yẹn mọ́ ládùúgbò lẹ́sẹ̀ ọmọ mi ní kẹ́ gbé sí èmi mo ṣẹ̀ ìka tó bá ṣẹ̀ ní kọ́ bá yín wá gé ìyẹn olóbùkú gbogbo ẹ káàbọ̀ sórí ètò mà. adẹ̀kọ́ ètò èmi fẹ́ bèrè kankan ní ṣé ẹrú ìsìláàmù tó ń pè ní sífì máàmù yẹn ṣé òun ni agbẹnusọ wọn nílọrin yẹn ni àbí kí n tiẹ̀ ṣe jẹ́ sí ayé ṣe lè mọ̀ tó jẹ́ pé ká tó fọ àti kó ságbádá lòun wọ kóòtù òun lolórí lọ́yà wọ súùtù olórí ẹrú ni olórí ẹrú ilẹ̀ mùsùlùmí torí gbà tó máa sọ̀rọ̀ nísìnyí ó kọ́kọ́ pèdè kan sí àgbèdè tí kì í ṣèdè Yorùbá ó ní sàlámà lẹ́kùn kí ni ẹjọ́ inú ìwé òwe wo ni sàlámà lẹ́kùn yẹn wà táwa wá gbọ́ tó wá sọ sàlámà lẹ́kùn. ṣé ẹ ṣe gbogbo ọkọ tó wà ń di yín ta lọ́lọ́run lẹ máa ń lẹ̀ jù mọ́ ta lọ́lọ́run òun ni alárìífín yín ò gbọ́ bó ṣe sọ ó ní ó ti dẹ̀rọ yín àbí kí ló ti pè é ta lọ́lọ́run gbogbo ó ń pa wọ́n ní mẹ́sàn-án mẹ́wàá ní Ìlọrin mà bọ́ta kẹ́ ẹ sọ̀rọ̀ wọ́n ti pa gbogbo wọn tán ìmáàmù lọ́sàn-án bandit lálẹ́ títí ìmáàmù Ìlọrin ìmáàmù lọ́sàn-án ìmáàmù ní daytime bandit lálẹ́ wọ́n ń fi ọba tiwa àwọn ọba tiwa nílẹ̀ káàárọ̀ ajíire ó fi wọ́n wé ọba bandit ó fi wọ́n wé ọba apààyàn ẹni tó bá rí kọ́ ẹ má kó àwọn èèyàn yín síta wá fèsì Olúbàdàn kò ní bá mi dá fún yín kò ní bá mi yẹ yín ẹsẹ máa fọmọ nílẹ̀ dulẹ̀ ó gbọ́ bó ṣe pé Olúbàdàn ọ̀bì Ìbàdàn ọba ní í ṣe ta lọ́ba ẹ̀mí àti ti yín jọ ìlú wo ló ti wá ẹ wá kógun gbà wá nílẹ̀ Yorùbá ebi wọn fún ara ẹni ní Fúlàní ni ẹ
ọmọ ẹrú tó pẹ̀lẹ́ ní sípì máàmù lọ́sàn-án gan ẹ̀ mú tẹ́sídìí lálẹ́ ìbọn lẹ̀ ń gbé gbogbo àwọn tó ń pa yín lọ́hùn yẹn tó ti fẹ́ẹ̀ pa yín tó jẹ́ pé ikú máa tó kàn ní ìta ní ikú kàn ó máa tó kan ogbó yín kí lè rí ṣe sí i mú gbogbo dídì ìlú ẹ ti sọ́dà oró tó bá ní tó tẹ́ ẹ̀ bá wá fólúbàdàn tẹ́ àrà ló máa pa ẹ́ ní àyín olórí ẹrú tẹ́ pè lọ́ba ní olórí ẹrú àwọn aráàbù àti wá ẹ bá ṣe ẹṣẹ jẹ kó dọdọ àwọn lọrin ẹjọ ẹ bá wá fèsì wá tẹ́ ogun tẹ́ ń gbé yín nínú yẹn ìjà tó ń gbé yín nínú tẹ́ fẹ́ bá Yorùbá jà yẹn ẹ bọ́ta ṣíbì máa mọ olórí ẹrú ẹ bọ́ta ẹ wá fèsì wá ẹ lọ olórí burúkú yẹn ilẹ̀ lọ fọwọ́ kọ́ ẹ lọ fara kóríkó ẹ̀sìn àjèjì ẹ wá kó kára mọ́lé ẹ ń bọ́ mọ nílẹ̀ dulẹ̀ àti wá àti Sunday Igboho jàre ta ló lẹ́nu nínú yín nílẹ̀ Yorùbá ta ló mọ nílẹ̀ ta ló mọ̀ kó ló tiẹ̀ lọ́yọ̀ọ́ olórí burúkú tó ti ta pọ́lì rán kóòtù tó lóhùn lọ́ọ̀yà kó ṣẹ́jọ́ yín náà kí sátífíkẹ́ẹ̀tì lọ́ọ̀yà ẹ̀kọ́ fi hàn wá pọlọtíkà skul pọlọtí jáde kò sí gbàgbé pé Nàìjíríà jẹ́ ìlú tó jẹ́ kó wà corrupt wọ́n lè wá sẹ́kọ̀ọ́ pé ẹ lọ́ọ̀yà ṣáájà ń bẹ́ẹ̀ lọ́ọ̀yà ẹnu ìnà ló máa dúró sí tọ́rọ̀ ní àwọn òní lè bá wọn lọ́ọ̀yà gidi fi gbàgbàgbà kó tó sọ̀rọ̀ wá ti bọ́ta oṣoorí bí àgbékú ejò wá ti bọ́ta ìwọ lẹ́nu ẹ gbọ̀rọ̀ kí lórí ṣe táwọn bá dìbò tán pa wọ́n níbẹ̀ yẹn tí lórí ṣe tó sọ̀rọ̀ yóò sọ̀rọ̀ náà ó wá ní ẹ̀ta lọ́lọ́run irọ́ ọlọ́lọ́ tó ní káwọn bàbá òun gbà kò mọ ohun tó ṣe àbí ajẹ́kẹ́ wá pa òun ẹ̀yin gbọ́mọgbọ́mọ ẹ̀yin ìka ó lè yìí kí sì máa mú Kwara ó lè gbọ́mọgbọ́mọ báńdíìtì ni ẹ́ tí ẹ̀ tún wá gbọ́ mo fẹ́ bá bá yín sọ kankan tí ẹ̀ bá dẹ̀ ṣe ajẹ́ pé gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ̀ wà níbẹ̀ yẹn tẹ́ ẹ̀ lérí lẹ́ka yẹn olórí burúkú ọmọ àlè ní ṣe ọdún olóòlù lọ́dún tó ń bọ̀ ìbá kó àwọn alẹ́hà àwọn yín dẹ̀ bá kó wọn síta kọ́ lọ dúró síwájú olóòlù yẹn kọ́ lọ wò ó ní bá mi yẹ yín ìníṣẹ́ tó dáa jẹ gbogbo àwọn ìyàwó yín ẹgbẹ́ ọ̀lẹ́ kalẹ̀ mọ́ yín yẹn ẹ kó àwọn ìyàwó yín síta lọ́dún tó ń bọ̀ ọdún ìsìn kọjá ẹni kọ́ lọ bá yín ya fọ́tò àwọn olóòlù yẹn kẹ́ni kọ́ ya fọ́tò ẹ̀ra kámẹ́rà tó dáa fún wọn ẹ má jẹ́ kọ́ wọṣọ ẹ̀há o ẹ ṣí wọn lójú wọ́n lè wọṣọ ẹ̀há náà kò sí wàhálà ẹ lè máa ta ló máa fọ́mọ olúfẹ̀lẹ̀ ju ẹ bàbá ẹ máa halẹ̀ mọ́ wa nínú ilẹ̀ ẹ̀tọ́ àwọn ọ̀gbọ́n èdè sẹ́yìn gbọ́ yẹn Yorùbá la gbọ́ èdè Yorùbá náà wọ́n sọ pé kò sí Yorùbá nation mọ́ olórí burúkú ni ẹ̀ dé play ṣé English nation ló wà ṣé Fúlàní nation ló wà tàbí wọ́n sọ pé kò sí Yorùbá nation mọ́ lóòótọ́ àwọn Fúlàní nation ló máa wà àbí òun kan ẹ̀ jẹ́ ṣé Sunday Igboho nìkan ní Yorùbá sọ̀rọ̀ ṣoṣẹ́nu jọ̀rọ̀ bí ẹnu àti ọ̀run lá onígbà tẹ bá Sunday Igboho sọ̀rọ̀ ó sọ pé kò sí ìkan tó jẹ́ Yorùbá Sunday nìkan ní Yorùbá òun nìkan ní Yorùbá nation Sunday nìkan òun nìkan ní Yorùbá Sunday bá fọwọ́ ṣe Yorùbá nation mọ́ ó mú ẹ̀ka gbogbo àwọn ẹgbẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún yẹn pé káwọn náà má ṣe Yorùbá nù orí ẹ ti burú ọpọlọ ẹ ti yò ọpọlọ ẹ sún sẹ́yìn tí Sunday bá ṣe fún ẹwọ òun àwọn ti gbé Yorùbá nation sílẹ̀ tí ó máa sọ pé káwọn má ṣe nǹkan tá a fẹ́ ṣe ni àbẹ máa kó wa lọ sílẹ̀ Ìgbò àpapọ̀ wa lọ sílẹ̀ Fúlàní ìjà ń gbé yín nínú tíbi máàmù olórí ẹrú ìjà ń gbé yín nínú ara ló ń ta yín torí ẹ̀rí pé ta lọ́lọ́run jà fúnlẹ̀ bàbẹ́ àmọ́ yírí àríyírí Fúlàní ni yín ẹ̀yin lẹ́ bá dúlẹ̀ títí wà wá ọba níjà tó ti kọ́ tá à bá yín dù ẹ̀yin lẹ́ ní káfò ká nìṣó ṣùgbọ́n tó bá ti bí yín ire olóòlù rí kọ́kọ́ o tó bá ní orò fẹ́ jáde ẹ káwọn ìyàwó títà tẹ́ ẹ bá ti gbọ́ pé àwọn ìṣẹ̀ṣe tó fi tẹ̀lé Yorùbá dó wọ́n fẹ́ jáde fún àwọn ìyàwó títà fi ṣáyà yín jáṣẹ́rù ń bà yín rí ẹ máa wọ̀nù wa pé ọdún tó ń bọ̀ ó rí tó ti lọ ọmọ Olúbàdàn lọ́hùn ó bukọ́ ìjọ̀kọ̀ ní dáa fún ẹ kò ní bá mi dáa fún ẹ tani wọn bàbá tiẹ̀ nílẹ̀ Yorùbá tani ẹ ta ló ń jẹ ọtọ́jà ń jùrù kí ló ń jẹ́ síbì máa mú ṣé èdè Yorùbá ni wọ́n sọ lẹ́nu yẹn ni gbogbo oníṣẹ́ wọn lọ ṣàgbọ́dẹ gbà fáwọn tó ń gbébọn ọ̀rọ̀ àlẹ́jẹ́lẹ́lẹ́dì kọ̀ọ̀kan alájẹ́lì kọ̀ọ̀kan báńdíìtì ni síbì máa mú ilẹ̀ Kwara báńdíìtì gbogbo àti gómìnà yóò àtọ́ba yóò lóṣùkà tòṣùkà má rẹ̀ rù ẹ̀yin lẹ̀ ń pa wá àṣírí ilẹ̀ máa tó tu ikú máa tó kọ gbogbo yín àti ẹ̀mí àní o àti tí ò ní ikú máa kùn yín torí pé jẹ́jẹ́ wa lájókòó wa ẹgbẹ́ gbalẹ̀ wa lọ́wọ́ wa ó lè wọ́n àwọn ọlọ́lẹ̀ ò ní gbà fún yín ọmọ tí bọ́tà àgbà á bẹ̀rẹ̀ àgbẹ̀dọ̀ pé tí Sunday Igboho máa wá sí wàrà sórí kó tí ì ṣe lọ́sígbà mi ṣe é àwọn tó ń ṣe é ò fara hàn ẹ́ àwọn tó ń ṣe é tó wà ní ọ̀rọ̀ ẹ̀ tí sì máa mọ̀ padà lẹ́yìn ẹ̀ ẹ máa ogun tó ń gbé yín yẹn ìyàtẹ̀ fẹ́ jà yẹn